kò lè débi gíga tí ń lọ láyé. لا ينال الولا kò lè dàbí Sheikh Adam. لا ينال الولا kò lè dàbí Sheikh Yahaya. لا ينال الولا kò lè dàbí Sheikh Sazili. لا ينال الولا kò lè dàbí Nakibul Ashrafi لا tàná. ينال الولا kò lè dàbí bàbá Ọláwùmí لا lórílẹ̀. ينال الولا kò lè dàbí Sheikh Saglul. لا ينال الولا kò lè dàbí bàbá wa Rájí Suleiman. لا ينال الولا kò lè dàbí bàbá wa Ìmámù Ẹ̀gbá tòní. لا ينال الولا pàápàá jùlọ kò lè dàbí bàbá wa Chief of Staff bàbá wa Zaruji. ẹni sẹ́wù ẹsẹ̀ sẹ́wù wọlé kẹ́. الملايين ركن الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود الأنام لتوعية الدين ضابطها حبيب الملايين ركنا صفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا تثقف فينا عقولا فلت وقيت الحمام وشررنا أطيل ربنا للمدير البقاء بعافية الجسم طول المدى حبيب الملايين رقنا صفى مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا لتوعية الدين مع الأمن واليمن في كل ظرف وراغد المعاشي يا ذا الثناء وناصر الإله له ثابت على ضد والند فوق الثرى حبيب الملايين رقنا الصفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام لتوعية الدين على الشيخ آدم رحمة ربي مدى الذكر يتلى لرب الورى على الشيخ آدم رحمة ربي مدى الذكر يتلى لرب الورى حبيب الملايين رقنا صفى مديرا لمركزنا ذا العلا تقود لنا لتوعية الدين ضابطها بسم الله الإله بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وأمنه من خوف آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. مولانا أبا شيخ آدم رضي الله تعالى عنه àti àwọn tó bí wọn àti àwọn tí wọ́n ti lọ bá wọn inú àwọn ọmọ àti inú àwọn ọmọ kéwú الله ọlọ́mọ sábà wa kẹ́ gbogbo wọn. آمين. bàbá àgbà bàbá mudirul markaz أدام الله حياته ودولته. àánú rẹ̀ títí ń bẹ pẹ̀lú wọn tí ó fi gbà kan fi wọ́n lẹ̀ rí ọlọ́run kó mú àánú náà lépa bá wọn. آمين. alibarikola ya nabi wa Muhammad صلى الله عليه وسلم. kí ọlọ́run tún bọ̀ tún ṣe àlékún àlàáfíà wọn آمين. kún yìí tó ti ṣe آمين. ọlọ́ àwọn ènìyàn ọlọ́run. آمين. a kí gbogbo àwọn àlùfáà wa nínú ọgbà markazu níbí yìí
láti rí amidul markaz damallahu hayatahu. dédé gbogbo àwọn aiha tadris gbogbo àwọn ìdára lápapọ̀ kí Ọlọ́run mọ́sá bá wa mójútó wọn. àmín. alibarikola àwọn ẹni Ọlọ́run. àmín. a kí àwọn àlùfáà níkàlẹ̀ láti apátún mi àlùfáà wa Abdulmumin Idris Ọlọ́run mọ́sá bá wa kí yín. àmín. ẹ kú àdúró ti àlùfáà wa yasalunaka àlùfáà wa Shakur aki damallahu hayatahu. aki gbogbo àwọn àlùfáà wa Kéwùmí táwọn náà dìde nísìnyí aki àlùfáà wa Táyékáyìn inú àwọn àlùfáà ìdára náà ni wọ́n aki gbogbo àwọn àlùfáà wa lápapọ̀ àlùfáà wa bàbá wa Pàtírà damallahu hayatahu. tí wọ́n jẹ́ PA fún bàbá wa Mudirul Markaz bàbá wa Dr. Kuranga àti gbogbo àwọn àlùfáà wa gbogbo wọn la kí akí afa àtẹndarí ètò náà bọ̀ látàárọ̀ ọlọ́mùbá wa sàlékún àgbọ́yé àti àwíyé. àmín. àlùfáà wa yasalunaka damallahu hayatahu. ọlọ́run fún rẹ̀ ní ó ṣe àlùfáà wa Masoud yasalunaka gẹ́gẹ́ bó ti ṣe látara pé wa rabbuka yakhluqu ma yasha wa yakhtaru. wa rabbuka yakhluqu ma yasha wa yakhtaru. ما كان لهم الخيارة سبحان الله وتعالى عما يشركون. Olúwa ní rabbuka. وربك. èmi tí ń tọ́ wọn ànábì bọ̀ wá tí ń ṣàánú rẹ̀ tí ń fi ọ́ lẹ̀ ìyá tó bí ọ ọwáyé bàbá rẹ̀ ò sí tí wọ́n fi bí ọ وربك. bàbá tó bí ọ láyé ọ̀tọ̀ wa dáyé tán ìyá tó bí ọ náà ò tún dúró tọ́ àgbẹ̀ ọkú ò níbi kẹ́nìkan wípé kí fáàrí bàbá ń wà lára rẹ̀ pé bàbá rẹ̀ lọ́tọ̀ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ bàbá rẹ̀ tọ́ dáadáa ni ayọ̀ fáàrí bàbá kò ń bẹ̀. وربك يخلق ما يشاء ويختار. atún wá pa ìyá tó bí ànábì. sallallahu alayhi wa sallam. atún yọ fáàrí ìyá kú ò ń bẹ̀ wípé ìyá rẹ̀ mójútó ni kò fi ilẹ̀ fún ìyá jẹ ni. Ọlọ́run má jẹ́ ni ẹlẹ́ni ó jòkó tẹrù ẹni torí pé ìyá rẹ̀ jòkó tẹrù ẹ ló jẹ́ ànábì orí báyìí Ọlọ́run tó ní kí ìyá tó bí ó kú fáàrí tìyá náà kú ò ń bẹ̀. وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيارة سبحان الله وتعالى عما يشركون. àtúnwá gbé sí ọ̀dọ̀ bàbá náà kú tá n pè ní Abdul Muttalib tá nàbí ń jọmọ mẹ sallallahu alayhi wa sallam. bàbá náà ṣe díẹ̀ ń bẹ òun náà kú ó tún wá tàtàkò àbúrò ẹ̀gbọ́n bàbá Abu Talib òun náà tó gbà tọ́ dáwà rẹ̀ ìjẹyìn rẹ̀ wá ti kalẹ̀ yányá kèrèsè jòkólẹ̀ tí ẹ̀gbọ́n bàbá náà fi kú anabi wa wà kolombo ìyàwó rẹ̀ tí ó tún wá rí fẹ̀yìntì òun ìyá ńlá wa Khadija tí ó fẹ̀yìntì Ọlọ́run tó gba ìyàwó ẹ̀ náà lọ́wọ́ ẹ̀ ó wá ṣẹ́kù òun nìkan tí ọ̀sẹ́ nìkan kan tó lè fara tì má Ọlọ́run fúnra rẹ̀ wá dúró ó wá fara tì Ọlọ́run ìfara tì Ọlọ́run ni ọjà nàbí owó tẹ dòní. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtaru. Ọlọ́run lèmi Ọlọ́run ní í dá ntọ́ba wù mí ní í dá. wa yakhtaru. inú gbogbo ntí mo bá wá dá yín wá yíyan yìí tí mo fẹ́ pé ayé ni wọ́n ń lọ yìí ẹ̀yin tẹ́ kéwú ọ̀pọ̀ àmọ́ mo fẹ́ fàmì sí wọ́ọ́lá táyọ̀ máa fi dá akọ rẹ̀ inú àwọn tí wọ́n jọ kéwú pẹ̀lú àlùfáà wa Masoud yasalunaka ẹ wòye àwọn tán wà nù kíláàsì ńjọ náà àmọ́ lóòrùn tòní
ọlọ́run fi àmì sí àlùfáà yasalunaka la kí lámì náà òun làmì Sheikh Adam yasalunaka anil Ilori ọ̀nà tí àfa yasalunaka arinu gbogbo nkálukú mú tó mú lára Sheikh Adam táyé fi mà kọ́ wa àwọn amú yasalunaka anil Ilori Masha Allah. kọ́ wá síbi wọ́n ti wọ́n fẹ́ràn Ilori tí wọ́n ní fẹ́ràn àfa yasalunaka. Masha Allah. Amini látọ̀dọ̀ Ọlọ́run jẹ́ parí ẹ̀ wá. Ma kana lahumul khiyaratu. kò wá sí ẹ̀sà lọ́dọ̀ ẹnìkan pé báyìí mo fẹ́ dà báyìí mo fẹ́ rí ẹnìkan ò lè ṣẹ̀ṣà rẹ̀ ọ̀bàrà rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa dúpẹ́ ẹni ọ̀dáyé tọ́ba rẹ̀ kóhun ṣe rí ibú ọba rẹ̀ bẹ́ẹ̀ ni La ilaha illallah. nígbà ẹni ọba rẹ̀ kóhun ṣe rí ibú tó fi bára rẹ̀ bẹ́ẹ̀ láti máa pẹ́ ni ó sórí ire òun kọ́ ṣẹ̀ṣà ire. Ma kana lahumul khiyaratu. kọsẹ́ni ó lè ṣẹ̀ṣẹ̀ rí ibú fún rẹ̀ bọ́lọ́mbá ló ń kálukú ọmọ wa ṣẹ̀ṣà ń tọ́ fẹ́ jẹ́ láyé ẹnìkan ò ní ṣẹ̀ṣẹ̀ rí ibú eríire náà ló ń kálukú ọ ṣẹ̀ṣà àmì èyí tó bá wu Ọlọ́run tó fẹ́ ṣe òun ni ó ṣe nígbà Ọlọ́run ti wá lóhun lòun ní ẹ̀sà lọ́dọ̀ ni tọ́wájá pé ẹ̀sà tí Ọlọ́run ṣe yasalunaka inú àwọn ẹ̀sà tí ì máa dùn máyà láyé wípé lágbájá náà lọ ayé ó sì lọlé kéwú ó sì máa kọ́ wá ti nú ẹni tí wọ́n máa jù sẹ́yìn pé wọ́n kó ń bẹ̀ wọ́n lè jòkó mẹ́ dáná ọlága wájú. Alhamdulillah. Ọlọ́run ṣe é sí alunaka lẹ́ni tí a gbé àga wájú fún. Ma kana lahumul khiyaratu subhanallahi wa ta'ala amma yushrikun. abẹ́lẹ́ yìí náà kí Alhamdulillah. èyí tá à ń ṣe lónìí yìí tadisinu alkitab tá à ń ṣe lónìí tọ́lọ́run ọba fi ṣíṣe rẹ̀ sí ọwọ́ àlùfáà wa yasalunaka nafahatul afkar ó gbọ́ àwọn afkaru tí Ọlọ́run ṣe Ọlọ́run ò ní jẹ́ kí làákà yìí náà dàrú láyéláyé. Àmín. yasalunaka anil Ilori Ọlọ́run fi kí a kọ orin ká kọ́ kalẹ̀ ká tún wá lè kọ́ ń tá a kọ́ ọ̀kan nínú àwọn pòfẹ́sọ̀ ọmọ kéwú dáadáa débi téèyàn ọmọ kéwú dé ọmọ tara kéwú gan fúnra ara rẹ̀ kéwú gan dunu lára rẹ̀ pé òun rí bi jòkó sí ọmọ kéwú wa dunu lára rẹ̀ òun kéwú wa ń ṣe fáàrí ma kéwú ní ń ṣe fáàrí lára rẹ̀ pé òun rí bi jòkó Ọlọ́run wa pọn lẹ́bùn kọ́kọ́ nǹkan kalẹ̀ dáadáa wọ́n bá mú kálámù irtijalu ni ó ti yé báwọn aṣáírul murtajila ó ti yé báwọn kò ní aṣáírù al-murtajil kò ní sẹ̀sẹ̀ jòkó kọ́ máa ronú kó tó kọ́ àmọ́ àdánwò tí a ṣe fún ni pé bó ti dáa tó ní kálámù ni tí kálámù rẹ̀ máa kọ́ dáadáa ẹ wá gbé e fún un pé ó kà á lójú àgbo kò ní rí nǹkan kan wí òun lọ́kọ̀ nǹkan rẹ̀ ẹ kà gbé e fún un pé ó kà á tó bá ti mú lọ́wọ́ báyìí yóò sì máa gbà kò ní rí nǹkan kan kanú rẹ̀ àbíkọ́ ẹsẹ̀ gbé e fẹ́ni tí ó bàbá kà á. Subhanallah. Ṣé máa pé àdánwò ńláńlá nù ẹlòmíì ó sì máa kọ́ lẹ̀ bẹ́ẹ̀ bá gbé kálámù fún tẹ́ ẹ bá ní ọkọ̀ Sókótó Àbújá ní kálámù rẹ̀ ó máa kọ́ àmọ́ ẹ bá kọ́ ẹ kọ́ kalẹ̀ ẹ wá gbé e fún un pé ó kà á tó bá wá bẹ̀rẹ̀ sí fi ohùn ká àwọn èèyàn máa bùn lówó pé àfa òní tẹ́ ẹ̀kọ́ yìí dáa àfa òní tẹ́ ẹ̀kọ́ yìí dáa àfa òní tẹ́ ẹ̀kọ́ yìí dáa ẹlòmíì lè ṣe tíra kò lè dìfẹ́ǹdì tíra rẹ̀ tó ṣe torí ọyá wa kan tó ṣe wò kò ní lè ka ẹlòmíì ò lè ṣe tíra àmì ẹ bá a ṣe lóko ẹ fọkọ rẹ̀ sí ẹ wá pè wípé wọ́n wá dìfẹ́ǹdì ń tẹ́ ẹ sí lóko rẹ̀ yóò sì dìfẹ́ǹdì ẹ yóò sì rí ṣe. Wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtaru. ìmọ̀ ò ṣe é parọ́. Hayyakumullah. bẹ́ẹ̀ ọba ní mímọ̀ kò ṣe é parọ́ o èyí tó dáa fún yàn kọ́lọ́hún ó ṣe fún yàn òun ni kó fún ọ ní mímọ̀ kó sì fún ọ bẹ́ẹ̀ yàn ti ná ẹni Ọlọ́run fún ní kọ́ máa àmọ́ kò lè ná àbọ̀ oore lọ́lọ́run ṣe fún
La ilaha illallah. ẹni Ọlọ́run wá fún un ní kó lè ná àmọ́ kọ́ mọ́ ó ti yé báwọn àbọ̀ Ọlọ́run ṣe fún un èyí tó da oore tó pé òun ni ká kọ́lọ́run wọn fún yẹn ní mímọ̀ kó tó wá dá láhàn àti léwì jáde irú ẹ̀ lọ́lọ́run ṣe fún àfáà Yasir Alunaka. ما كان لهم الخيارة سبحان الله وتعالى عما يشركون. bọ́lọ́hún ti wá ṣe yẹn o kìí ṣe pé ọ̀dọ̀ yín ní alkhiyara ikhtiyaru pé mo ti fẹ́ dàrí ẹ̀yin kọ́ Ọlọ́run ló wù tó ṣe bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run a máa fi ọ̀pọ̀lọpọ̀ ọdún nǹkan báyìí san ẹ̀san tàná fáwọn tàná tó lọ òun ni bàbá wa Sheikh Hasan rahimahullah. tí ó jẹ́ jádù fún bàbá fún àfa wa Yasir Alunaka bàbá yẹn lọ́ra jà lára Sheikh Adam pẹ̀lú khidma àti gbogbo nǹkan wọ́n sì fi ẹ̀mí wọ́n fi ṣe sacrifice àbíkílẹ̀ máa pè alfida wọ́n fi ṣe fún Mọ̀lánà Sheikh Adam Ọlọ́run wa ni wọ́n tán sára Sheikh Adama Ọlọ́run wa ni kún wọ́n sẹ́kù sára ọmọ alhamdulillah. èyí wọn náà tó ní orí bẹ́ẹ̀ yìí bá ń jẹ́ orí Ọlọ́run má bà orí náà jẹ́ àmín. alibarikọ́lá àwọn ẹni Ọlọ́run. àmín. ẹlẹ́ẹ̀kejì inú ọgbà tá a wà yìí ọgbà mímọ́ ni ìyá yìí ni a lè fi ṣe déédéé orísun mímọ́ ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá níyà yìí masha allah. orísun mímọ́ ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá tẹ́nìkan ò sì lè takò wípé kì í sorísun ẹ̀ torí ń tó ṣe wàhálà fún mímọ́ tó ṣe ẹrúsìn mímọ́ tó fọ́n ìmọ̀ tó sọ ọ́ di ẹ̀kọ́ fọmọlé kéwú tọmọlé kéwú ò fi wọlé kéwú ìjọba ti wọlé kéwú ìjọ náà ni wọ́n ti máa kà á wípé ọdọọdún kan ó di méjì tọ́ba ti dọdún méje ọ̀dà àfà tí gbogbo bí ọba dé wọ́n fi kún un tí ń bẹ lára rẹ̀ ni wọn ò ní sọ pé ń tí ń bẹ lára rẹ̀ ò sí ń bẹ. àfà wa Akínwùmí tó ti dé yà yín nísìnyí nígbà àfà adé jámíà ní mazari lọ́hùn aziari wọ́n máa wí pé n tí ń gbé bọ̀ wá ó ti kún wájú àfikún ni ká sì fún ọ ní ìjáza ká fún ọ sátífíkẹ́ẹ̀tì wípé àfáàní wọn náà iná ni ọ̀pọ̀lọpọ̀ ń tá pàdé lókè ní Sheikh Adamu sikana kò rẹ̀ fún wa níyà yìí rahimahullah. àyè tá a wà yìí náà òun náà ni ìyá gbogbo lè kéwú tí ń jẹ́ Markaz bí Sheikh Yahya ti tóni ní Ìlọrin ní gbogbo ayé lónìí ibi wọn ti bìrì ọgbọ hayakumullah. ibi wọn ti bí Sheikh Yahya baba wa lókè Agodi táwa jẹ́ ọmọ kéwú wọn báwa bá wa ń jẹ́ fáàrí Sheikh Yahya lónìí tó ẹ pálùbáríkà Sheikh Yahya ni táwa dà Sheikh Yahya wà níbi kankan tí wọ́n ti mú mi gbogbo ń tọkọ̀ sáwàlà tó ju àyè tá a wà yìí lọ báwa bá wa ní yọ máa lè fáàfáà tiwa àfi ká máa pélé bàbá wa ní ilé wa gẹ́gẹ́ bí ànábì ti ń pe Kàábà ní bàbá rẹ̀ òun lọ́lọ́run ní ọmọ ó ti yé báwọn ànábì wa ń tún bẹ́ẹ̀ ṣe fún àwọn tó bí. bàbá wa Shehu Suglul rahimahullah. bí wọ́n ti tóni ní sọlọ Daaru Dawa bó ti tóun pẹ̀lú àwọn tó ti jáde látọ̀dọ̀ wọn táwọn náà ti dèèyàn ńláńlá láàfà ibi wọn ti bí wọn náà rèé ibi wọn ti sọ wọn lóòkọ rèé ibi wọn ti da gbogbo ohun tí wọn dà láyé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni orílẹ̀ bẹ́ẹ̀ làwọn àyè kọ̀ọ̀kan gbogbo bí ẹ bá ti rí láyé tí wọ́n bá ti ń wọ aṣọ búlù láyé bàbá tó kọ́ wọ aṣọ búlù rèé àwọn gan wọ̀ ọ́ fúnra wọn pé aṣọ tí mo fẹ́ káwọn ọmọ mi ọmọ wọ̀ ni bàbá fúnra wọn wá wọ aṣọ náà fúnra wọn bí mo ti gbé wọ̀ yìí gbogbo ẹni wọ́n bá gbé wọ̀ bí mo ti gbé wọ̀ yìí kọ́mọ̀sẹ́ nìkan tí ó tó ní mi màmá láyé ọlọ́run sì ṣe é bẹ́ẹ̀ alhamdulillah. wájú náà lọ́lọ́run fi Markaz sí ẹni wọ́n bá ti wá wọṣọ búlù ni ó ti já sí pé ń tọ̀hún di Bani Adam bí èyí tí mo sọ lẹ́ẹ̀kan aṣọ ni wọ́n lásọ àpẹ́lẹ́
laqad karramna bani Adama àtàkọ́kọ́. وحملناهم في البر والبحر. gbogbo bí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ láyé àbí tí Islam bá ti wà ń bẹ̀ tí wọ́n ń fẹ́rí kalẹ̀ fọlọ́hún tí wọ́n ń kọ́ mọ́sálásí ń bẹ̀ tí wọ́n sì ń kéwu ń bẹ̀ bẹ́ẹ̀ bá dé àyè náà tẹ́ ẹ̀ bá rúyọ owó Sheikh Adama ń bẹ̀ ọlọ́run ò tí ì dá sí lu ọ̀hún. ولقد كرمنا بني آدم. kò sí ẹ̀ kan wọ́n. وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ọlọ́run la pọ́n ọmọ anabi Adama lé karramna. بني آدم. ẹ̀rín nǹkan karramna bitaksir. a máa fún wọn lápẹ́lẹ́ tí ó máa lọ bẹ́ẹ̀ tí ò ní dúró àwọn ọmọ tán bá jẹ́ ọmọ Adam anabi Adam àtàkọ́kọ́ bá a bá mọ̀ tá a bá ti mọ̀ Sheikh Adam ká mọ orí pa anabi Adam àtàkọ́kọ́ lára wọn ọlọ́run nígbà wa dá wọn tán tá a fún mi mọ̀ wọn látara àmọ́ ni wọ́n dẹni àpọ́nlé wọ́n dẹni yìí hamalna fil barri àwọn ọlọ́run ní wọn lè rìn kún lè yan lérí ilẹ̀ lẹ̀. والبحر. wọ́n dàbí ẹ bá tún dókè òkun ẹ̀ tún kọ́wọ́ wọn. ورزقناهم من الطيبات. ọmọ Sheikh Adama kan kò gbọ́dọ̀ máa wá eré èèyàn kí àfa àti bá ń wí eré èèyàn kí lẹ́yìn gbòó kéwu tán wọ́n bá yẹ pé kéwu Sheikh Adama lókè òun àti bàbá ti dọ̀tá. رزقناهم. farabalẹ̀ àfa òun àti Sheikh Adama dọ̀tá. àfa àtẹ ẹ bá rí tí n bá ń tún lọ lè jọyìn ẹgbẹ́ awo àbí ń lọ lédì àbí ń lọ léèmùlẹ̀ táwọn aláwo bá ti ń pè mára wọn wípé àfa alágbájá ara wa ni kò lè má mẹ́jẹ rẹ̀ wá tọ́ba yẹ pé ṣé kéwú tó lóhùn ké Sheikh Adama ló lóhùn pariwo kí kọ́ya lè mà látòní o òun àti bàbá náà ti bẹ̀rẹ̀ ọ̀tá wọn ti dọ̀tá o torí ń jọ bàbá yìí ó pilẹ̀ ẹ̀yà yín o kọ̀ wá wo bọ́ba yẹ kọ́ bá wo awo ní 70 years ló ti pé láàyè tá a wà yìí kò sí gbogbo ntí máa ń mi àyè ló mi àyè yìí kò sì ráyè yìí gbé mi àyè yìí gbé ọ̀pọ̀lọpọ̀ ntólóhùn mi àyè yìí mi wọn ni. Masha Allah. ó mi wọn àbí ó mi wọn jama. ó mi wọn. قد كرمنا بني. aláwo dájú kọ àyè yìí gbé mi onífá ó dájú kọ àyè yìí gbé mi. كرمنا بني آدم. ọlọ́pẹ̀lẹ̀ ó dájú kọ ó gbé mi. كرمنا بني آدم. gbogbo àwọn tọ́lá àwọn ológun àwọn ní nkankan wọ́n ṣe é níṣẹ́ kí márùkásì ó parẹ́ kó parẹ́. قد كرمنا بني آدم. wọ́n ṣáájú wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà wọ́n ṣe tí ọ̀jọ́ra wọn wọ́n wá tún sọ Facebook wípé Sheikh Adama ṣe kìíní kan wọ́n parọ́ mọ́ Sheikh Adama wọ́n parọ́ mọ́ Sheikh Adama baba mudiru tòun ti bẹ́ẹ̀ àyè yóò mi. ولقد كرمنا بني آدم. àfa mi náà wákàyè yóò mi kó mi. قد كرمنا بني آدم. àwọn mi pín sùúrù pé báwo la ṣe tẹ́rì kórì. قد كرمنا بني آدم. ó wá di wípé àmì kò mi àti kòtì àtẹ́rì kọ̀tẹ̀rì ó wá dó standby ó wá di ọmọ làbánsì. Markaz wa dọ́mọ làbánsì. وحملناهم في البر والبحر. bọ́láhùn ti sààyè yìí nù èéṣe tó fi rí bẹ́ẹ̀ àṣàṣù ìyá yín ètò wọn fi ṣe foundation ìyá yín ọlọ́run ní foundation rẹ̀. ṣé bá a gbọ́ nínú tàn wípé wọ́n máa sọ òkú sí ìyá yín lójú ayé Sheikh Adama wọn òkú tó kún wa sì náwó wọn jù wọn bá ti dé láàárọ̀ wọn bá wọn tún pé wọn tó lè sìn torí kí ni wọ́n fẹ́ lé wọn kú ìyá yín. a sì gbọ́ nínú tàn wípé wọ́n ti Markaz yìí rí bàbá ti tì í rí pé ọlọ́run tiẹ̀ mo ní mo fẹ́ ṣe ọwọ́ débi tí ẹ̀mí múra tí ó bọ̀ bàbá ni mo yọ̀ǹda kìyàmà níjọ́ náà bàbá làwọn ọ̀wá Markaz ma bàbá tó bí àfa àwa yẹsẹ̀ àlùnà tó bí ìyá tó bí àfa yẹsẹ̀ àlùnà ká bàbá wa Hasan agbọ́nú ta pé bàbá náà lọ́wọ́ ṣe kútùbà ayé bẹ̀ kọ́ bàbá náà lọ́wọ́ agun mímbàrí wípé bàbá ìwọ ní jẹ́ pẹ́ tì bẹ́ẹ̀ bá tì àwa ti kéwú ọkà wọn ọ̀la kan ti ń bọ̀ ọ̀la wọn parẹ́ àníjọ́la ni wọ́n parẹ́ bàbá àwọn lọ́wọ́ adúró lérí mímbàrí wípé ikú tí ó bá pa yín èmi fi tọ̀ bàbá náà lẹ́ni ọba bí dà Sheikh Adama lọ òun náà lèmi tí mo dúró yìí ẹni ọba bí dà kọ́ wá bá wọn yà yìí bàbá náà yọ̀ǹdẹ̀ mi wọn ń jó náà
ọ sọ̀rẹ́ńdà rẹ̀ ńjọ́ náà nǹkan kan ọ̀wá sí ma ní Sheikh Adamu fi wá padà dé yà yìí tó bá yẹ pé ńjọ́ náà Sheikh Adamu ti bá a lọ́njọ́ náà bàbá tó bí ìyá àfa ẹ̀sẹ̀ àlùnáka ti bá a lọ́njọ́ náà Markaz ti gbógun lọ́nu kò ní sírù wa yìí ma wọ́n ṣiṣẹ́ òun kalẹ̀ fún àwa yìí àwa ti wá stand dáadáa kò sí ní tó lè tẹ̀ẹ́rì ma kò sí. Hayakumullah. kò sí ní tí ó tẹ̀ẹ́rì ma ńjọ́ tí o ti tẹ̀ẹ́rì ńgbà ní ńgbà táwọn tó ní nǹkan gidi ní nǹkan ká tó wá pé nísìnyí tí o sí nǹkan kan mọ́ fọ́nbù lókun nísìnyí bólógun kálọ̀ wọn pariwo pé kíní kò sí nǹkan kan ò lè ṣe báàbá kan bá sì ń pariwo pé ha kíní kan ìní kọ́ máa fò lókè ìní ọmọ lè ka kíní kan lérí àjà irọ́ ni ẹ̀ ní nǹkan kan ẹni bá máa kóhun ní nǹkan kọ́ lọ aṣọ rọ̀ọ̀kì kó lè bá bàbá ti bẹ́ẹ̀ àtẹ̀yí tí ó ní á dá owó dúró ẹ yọ sí lọ́fíìsì rẹ̀ ẹni bá máa kóhun lóògùn ọdún yìí mo tó mọ̀ wípé àṣekòsóògùn àṣekòsí kankan àṣerọ́lá ń pa àṣekòsí kankan n ti ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí àṣìrẹ́ nìkan tí ó sànù wa kó kà yọ sí lọ́fíìsì lásán kó yìí sọ fún un pé ó kù nísìnyí ọ̀yá máa fọ́ padà pé ká máa náwó òdì lọ ẹni ọba wa lè ṣèyí òun fún wa òun la màléyà kò sí nǹkan kan dépò tẹ́nìkan wà halẹ̀ pé nǹkan kan ó ṣe Ọlọ́run ọ̀wá ní kí nǹkan kan sáyè yìí láti gbà náà. Alhamdulillah. Bàbá Mudiru fi wá dé àwọn náà ti wá bẹ̀rẹ̀ láti nǹkan bí ọgbọ̀n ọdún tí Sheikh Adamu ti lọ irú ogun tó bá bàbá níjọ́ náà tó fẹ́ tẹ àyè bàbá rí ó tún wá bá ọmọ náà ọba tó wá bá bàbá ṣẹ́gun ó tún wá bá ọmọ náà ṣẹ́gun. Alhamdulillah. ara ṣẹ́gun ọ̀hún náà ló jẹ́ gbogbo wa yìí náà wà báyìí. Alhamdulillah. ẹ̀rí nǹkan báwọn ara ṣẹ́gun náà ló jẹ́ wà báyìí àyè òun náà ní tó ti wá pilẹ̀ tí gbogbo rẹ̀ yìí ti pilẹ̀ kọlọmọdé ayé yọ parẹ́. Àmín. alibarikola mahama gbogbo àwọn olólùfẹ́ ayé yìí gbogbo bí wọ́n bá wà kọlọ́wọ́n máa nífẹ̀ẹ́ àwọn náà. Àmín. gbogbo olólùfẹ́ baba Mudir ọlọ́run máa nífẹ̀ẹ́ gbogbo wọn. Àmín. alibarikola àwọn ẹni ọlọ́run. Àmín. sẹ́ẹ̀rí ìmáfiyẹ Islam ọlọ́run fúnra rẹ̀ kò gbàgbé olórí ẹ̀ ọlọ́run ò gbàgbé olórí ẹ̀ níjọ́ kan kò sì gbọ́dọ̀ mọ́ sínú tàn ẹni ọba wà ń bí nǹkan kan ti ṣe. Mo wà ní Badagiri lánàá ńgbà tá à ń lọ Kútọ̀nù ẹ wọ́n láì bàbí àyè náà bàbá yẹn Zeriki Williams Abbas òun lọ gba gbogbo alóko ẹrú ńgbà táwọn òyìnbó wa ń kó wa lẹ́rú jọ náà òun lọ́lọ́run fi ṣàánú wa àyè náà ń bẹ ń bẹ táwọn èèyàn ń lọ lè wo bẹ̀ lónìí tó kálukú lè wo bẹ̀ kọ̀ parẹ́ àwọn ọmọ rẹ̀ wọ́n ń bomi sí ìrántí ni wọn ò jẹ́ ìrántí wọn parẹ́ ẹ dákun torí Ọlọ́run báwa náà bá wa ń bomi sí ìrántí Sheikh Adamu tá a jẹ́ ìrántí bàbá ọparẹ́ so burú ni. wọ́n á máa pẹ́ nìkan ní Seidu bun Sabit kí n fi ju máìkì ilẹ̀ torí n tó ń lọ ọjọ́ra ní Bádíà wọ́n retí mi ń bẹ̀ báyìí àmì ya Rabbi. Àmín. náà kí la ń pè láyẹ̀mú tẹ̀tìlì májídà. لا يمتط الماجد من لم يركب الخطر من لم يركب الخطر ولن ينال العلا ولن ينال من قدم الحذر من قدم الحذر لا يمتثل المجد o ti dúró lánàá ń kú tó nù. لهم يركب القطر farabalẹ̀ ńgbà wọn fowó lálàsẹ̀ wa ní Kútọ̀nù lánàá mọ̀lẹ́ yẹn ajánásì mo ní ìṣèwọ́ àṣìmá ẹ sáà máa ná sí lọ bí ẹ bá lè ná dé ẹ máa ná lọ́ntì ẹjẹ́ mi ọmọ gbowó. ولا ينال العلا ما قدم الحذر. ẹ sì kó wálé ayanjú gbogbo ẹ ń bẹ a transfer rẹ a ṣe gbogbo ẹ wọn wọlé àkáǹtì ká tó kú lọ́hùn bí ọba wọ bẹ ní ní ti kú tó tó a bá kó dé yàrá ní rí ná. لا يمتط الماجد Ọlọ́run jọ da mọ́. من لم يركب الخطر Ọlọ́run ní òjèlè yọ sọ̀rọ̀ mi olùdó láwọn ń ṣeré àwọn ń wòran ayé lọ. ولن ينال العلا من قدم الحذر ولن ينال العلا من قدم الحذر. يسألونك لن يمتثل المجد. المجد ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀hún
ẹni kò ní déyàn wọn ò ní nàkàrẹ sí láyé. لا يمتثل المجد bọ́ba kéwú kò ní dàbà. لا يمتثل المجد tọ́ba dàbà kò ní kọjá nu ilé ìyàwó àtọ́mẹ́. لا يمتثل المجد òórùn rẹ̀ ò ní jáde síta ká yóò rí. لا يمتثل المجد ọfẹ́ dàbí mùdírù ò lè dàbẹ́. لا يمتثل المجد ọfẹ́ dàbí ṣé Ádámù Yahaya ò lè dàbẹ́ láyé. لا يمتثل المجد ọfẹ́ dàbí tatúni nàkíbùlà ṣọ́rábì tòní yìí náà. لا يمتثل المجد gbogbo àwọn tọ́lọ̀ ń ṣàánú láyé ọfẹ́ dàbí wọn. ọfẹ́ dàbí Jackwell. لا يمتثل المجد wọ́n náà fẹ́ dẹni tí wọ́n máa dákọ̀ rẹ̀ lọ́tún dákọ̀ rẹ̀ lọ́sì ọfẹ́ dàbẹ́ ọ̀ lè dàbẹ́ láyé. من لم يركب بالقطرة ẹni tó bá lóhùn nígbà kásàsì kún sàsíhùn. من لم يركب بالقطرة ẹni tó bá lóhùn nígbà kún da ìgò lẹ̀ lójú ọ̀nà. من لم يركب بالقطرة ó jẹyàn láyé ọ̀nà ibi tó gbà jẹyàn wọn wá da ìgò síbẹ̀ wọn lò ní tẹ́gò ọmọ tẹ́ náà ni bọ́ba wá débi tó ń lọ tán ọmọ wa fi ẹdùrọ̀jìn àbíkílẹ̀ máa pè é ọmọ wa fi ẹdùrọ̀jìn àbíkílẹ̀ máa pè é sí. من لم يركب بالقطرة ìyẹn máa tọ̀ ni gbogbo ìgò tí ń bá ń bẹ lójú ọ̀nà àátọ̀ àfẹsẹ̀ gùn ni kátó débi adé yà àfẹsẹ̀ gùn kò. لا يمتثل المجد mọ́tò ń bọ̀ wá lẹ́sìpírẹ́sì a sì kojú ara wa. من لم يركب بالقطرة tírélà ń bọ̀ wá a sì fẹ́rí sọ. من لم يركب بالقطرة dánfó òun náà ń bọ̀ wá táwọn ọ̀ma wà dáadáa ọwọ́ arọ́ọ̀fù èmi náà wà arọ́ọ̀fù. من لم يركب بالقطرة gbogbo ẹni tí ọba fẹ́rí gbà ń kẹ́ láyé kó wá wérí rẹ̀ kó di pé sí ọ̀fọ́ ìyá máa fẹ́rí gbà wò ni èyí tó bá fọ́ ó bógun lọ́nu èyí tí ọba fọ́ yóò stand من bẹ́ẹ̀. لم يركب بالقطرة wájú ń sọ kínní kan fún ọ gbogbo tó fẹ́rí gbà kó tó débi tó ń lọ òun gbogbo ẹ̀ wọ́n padà máa ran tó bá yá الله أكبر ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá Hayakumullah. ọ padà bu jẹ́lúsì ọ̀fẹ́ débi tó ń lọ gbogbo tó ń fẹ́rí gbà lójú ọ̀nà ni bọ́ba débẹ̀ tán àfi kọ́ máa fa kóró kọ́ máa bu jẹ́lúsì ọ máa bu jẹ́lúsì díẹ̀díẹ̀ ìyẹn ọ máa gbá ni الله ọ máa nọ́ọ̀sì rẹ̀ díẹ̀díẹ̀ الله أكبر béèyàn ti lò téèyàn fi débi ti lọ láyé. من لم يركب بالقطرة ولا ينال العلا ما قدم الحذر ولا ينال العلا ما قدم الحذر wàlá yànnà lálẹ́ wúlà ẹ sọ fún tọ̀hún pé òní dókè gíga لا ينال العلا bí wọ́n bá ń pè èèyàn kọ́ máa dáhùn ولا ينال العلا tó bá ní èèyàn gíga dà kọ́ gbọ́dọ̀ dá wọn lóhùn. ولا ينال العلا ما قدم الحذر ولا ينال العلا أبا وسروجي. أبا وسلمان. أراتب السروجي. المجد لا يرقى لها أبدا ẹ̀yin lẹ́ ń gbàlejò wa من lónìí. هم الناس ما قالوا وما فعلوا من همه الناس ما قالوا وما فعلوا wàlá yànnà lálẹ́ wúlà ولا ينال العلا ẹ sọ fún tọ̀hún pé láyé yànnà láyé لا lán ينال العلا tó bá ní lán kò lè ṣẹlẹ̀ nù láyé لا yànnà lálẹ́ wúlà ينال العلا kò lè débi gíga tí ń lọ láyé لا ينال العلا kò lè dàbí Sheikh Adam لا ينال العلا kò lè dàbí Sheikh Yahaya لا ينال العلا kò lè dàbí Sheikh Sazili لا ينال العلا kò lè dàbí Nakibul Ashrafi لا tàná ينال العلا kò lè dàbí bàbá Ọláwùmí لا lórílẹ̀ ينال العلا kò lè dàbí Sheikh Saklul لا ينال العلا kò lè dàbí bàbá wa Rájí Suleiman لا ينال العلا kò lè dàbí bàbá wa Ìmámù Ẹ̀gbá tòní لا ينال العلا pàápàá jùlọ kò lè dàbí bàbá wa Chief of Staff bàbá wa Zaruji ẹni sẹ́wù ẹsẹ̀ sẹ́wù fún wọn lẹ́ẹ̀kan náà ẹsẹ̀ sẹ́wù fún wọn lẹ́ẹ̀kan náà ẹtún ṣe sẹ́wù fún wọn لا ينال العلا kò lè dàbí bàbá wa Zaruji لا ينال العلا bàbá wa Dr. Kuranga kò lè dàbí wọn لا ينال
الهلا àbáwá abánikẹ́ńdà kò lè dàbí wọn. لن ينال الهلا kátó wá ní yóò dàbí pa gbogbo wa. لن ينال الهلا ẹni tí gbogbo wa gbọ́dọ̀ má ma ṣàdúrà fún jojúmọ́. ولن ينال الهلا àbá wa pa tírà. gbogbo ìgbàlẹ̀ ń gbàdúrà gbogbo ọmọ Markazi tó bá nífẹ̀ẹ́ baba Lágége gbogbo ìgbàlẹ̀ ń ṣàdúrà fún yín Ọlọ́run ò ní jẹ́ parẹ́ láyéláyé. لن ينال الهلا baba wa Zaruji Ọlọ́run ò ní jẹ́ parẹ́ láyéláyé. لن ينال الهلا àtòkò àti bọ́ǹbù àtọfà tọ́ta bá ń ta bí o ti bá Mawlana baba Mudir Ọlọ́run ò ní jọ́ bẹ́yìn náà kò ní bá gbogbo àwọn baba wa. من قدم ليزرع ولا ينال الهلا من قدم لحذرا. baba wa sí bọ̀fà tọ́já sí pé ń gba Mawlana Sheikh Adamu ń bẹ baba trust wọn parí. Masha Allah. ẹni tí ń bá ń wa ni òun lẹ̀mí yẹn wà lọ́wọ́ rẹ̀ wọ́n wa Sheikh Adamu fa wọ́n wa baba pẹ̀lú àlàáfíà níjọ́ baba ó kú baba kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra wọn ni ẹ gbọ́ wọ́n wà wọ́n pa wọ́n á ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀wá dásà wípé a ní sin baba ká tún sin ọmọ bí wọn ọba tiẹ̀ wa mọ́tò baba wa Mudiru àwọn náà ni wọ́n ń wà wọ́n nínú ẹ̀mí torí kò sí bí ẹ ti rí baba tí wọn ò ní tẹ̀lé wọn débẹ̀. Masha Allah. ẹ wo nǹkan wọ́n sin baba wa Sheikh Adamu lánàá wọ́n tún sin baba wa Sheikh Adamu lọ lónìí àwọn ti sáyìn fún Ọlọ́run kí ló pè wọ́n mọ̀kádìrámù ni wọ́n àwọn náà wọ́n sin Sheikh Adamu wọ́n tún sin baba wa tòní tọ́ Ọlọ́run wa ní kẹsàn-án tí wọ́n náà máa dé lára àwọn ọmọ àfáà rè Alhamdulillah. Ọkùnrin Ọlọ́run. programu kan wọ́n ti ń bọ̀ wá o ẹ̀rí nǹkan wa ọkùnrin wọ́n roko ànábì lọ méjì wọ́n ti roko lọ báyìí lójú ẹ̀mí baba wa bí ó ti gbọ́dọ̀ máa rí nù bí ó sì ti máa rí nù àníyàn ní gbogbo ògbà àwa máa fi tiyín tọrọ lọ́dọ̀ Ọlọ́run ni pé bọ́lọ́run ti ṣe yìnyín ló wu àwa náà ọba tí ò ní kí imáni ó bàjẹ́ látọjú Sheikh Adamu kò tó wá bàjẹ́ dòní àwọn èèyàn ṣe kó bàjẹ́ wọ́n tún ṣàṣìyìn lérí kó lè bàjẹ́ kó bàjẹ́ wọ́n tún ṣe gbogbo nǹkan wọ́n gbìyànjú lérí kó lè bàjẹ́ kó wá bàjẹ́ bàbá wa bẹ́ẹ̀ ti lò ó dalẹ́ gbọ̀n òun nù ni bẹ́ẹ̀ ti lò ó dalẹ́ gbọ̀n nù ni Ọlọ́run ò ní jẹ́ imáni náà bàjẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá wa àwọn ní kẹ́ ẹ lọ lè jọ láyé àná làlẹ́wò làbá àti ń dákọ̀ wọn lónìí táwọn fi wọn ṣàpèjúwe rẹ̀ yìí ntọ́jú wọn débẹ̀ ni pé wọn ọkọ̀ dáàmà hasara gbogbo ẹni wọn bá jáde torí kójú oṣù tó wà lè sùn padà ẹ sọ fún un pé òun ní jíyàn láyé. wàlá yẹnu lálìwùlá máa kọ́ dàmá yàtọ̀rọ̀. sẹ́ẹ̀rí Zaidu bun Sabit ọ̀kan nínú àwọn tá nàbì fi ọkàn tán ni balùkùránì ti bó ti rí yìí lónìí kọsẹ̀yìn Zaidu bun Sabit torí ńgbà tí Abubakiri tí wọ́n ní kókó alùkùránì jọ tí Sayyidina Umaru bá a ṣe ṣáwárà wípé kókó alùkùránì jọ àwọn tó ha kùránì ti ń kú wọ́n ti fẹ́ kú tán Abubakiri là nàbí ò ṣe Ọlọ́run ò ní ṣe Umaru wa ń sọ fún wípé anabi ò ṣe lóòótọ́ àmọ́ kọ́ná tí àyà tọ́lọ̀ ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. bàbá bọ́lọ́wọ́ bá wa hafasa alukurani tí ó bá hafaso rẹ̀ òun kí ó wà sọ fún rẹ̀ àwa ni a bá sọ ẹ jẹ́ àkọ́kalẹ̀ wọ́n wá wo gbogbo sahaba talẹ́ni tí kìtàbà rẹ̀ tó da tó jìnnà tó sì ní agbára kúwà alikitaba láti kọ nǹkan wọ́n rí pé Zaidu bun Sabit ni òun náà wá ní kọ́kọ́ alukurani kalẹ̀ ṣe ma wípé ẹnu tó ṣe òun lásán gbogbo ọjọ́ tá a bá ti gbé alukurani lọ́wọ́ yóò máa gba rìwọ́ọ̀dù lórí alukurani tá a bá ń kà toró òun ló bá wa kọ́ kalẹ̀ gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń kéwu sàkọ́ọ̀fà láyé gbogbo bí wọ́n bá ti ké ní gbogbo Nàìjíríà yìí Mọ̀lánà Sheikh Adamu ní rìwọ́ọ̀dù mbẹ́ tọ́ra àwọn làkọ́kọ́ ẹ ní ọkọ̀ sọ kéwu di ọlọ́làjì. Masha Allah. a gbọ́dọ̀ gbàgbé ẹ àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ìjọ tí ìyá Zaidu bun Sabit wá kú ìyá rẹ̀ kú Zaidu bun Sabit ló wá kírun sí ìyá rẹ̀ láfúnra rẹ̀ èrò tí bìbà gbogbo àwọn sahaba wà mbẹ Abdullahi ibn Abbas náà wà mbẹ Zaidu bun Sabit wá kírun tán sí ìyá rẹ̀ la ẹgbò kí tán wọ́n sìn ya tán ìmúra yóò máa lọlé Abdullahi ibn Abbas
ọwọ́ amúra nkúmi Zaidu lọ́wọ́ ó mú lọ́wọ́ kí Zaidu ó lè gun rankumi náà anabi wa ni wa Abdullahi ọmọ Abbas Zaidu ni wa Abdullahi ọmọ Abbas ó ní ètò bẹ́ẹ̀ ọmọ àfa mi ni ọ torí wípé ibnu ammi rasul iná ni wọ ọmọ ẹ̀gbọ́n bàbá nabi ni wọ àbí ká máa pè ọ́ wípé wọ́n gan làbúrò ànábì ìwọ tá a bá fa ànábì la gbọ́dọ̀ fún ọ tó bẹ́ẹ̀ kọ́ bá múra nkúmi lọ́wọ́ kí n fi gùn ipa mi ọ̀ka ntọ́ wí njọ́ náà ntí kí la ń pè é Zaidu bùn zaun kila Abdullahi ibn Abbas òun ló fẹ́ gun rankumi o ṣeun ó dára mi padà Abdullahi ibn Abbas ló fẹ́ gun rankumi rẹ̀ Zaidu wa bá mú àyìnánu rẹ̀ lọ́wọ́ báyìí ìyẹn wa ni ẹ̀yin àfàgbà tá nàbí kírẹ́dìtì yín kíkọ Kùránì ọ̀sẹ̀ yín bẹ́ẹ̀ ti nímọ̀ tó yìí àgbà ní aṣáájú wa ní àfáàsì tún ní àfáà wa lẹ́ ń ṣe olóhùn ọgbà Zaidu bùn Zabit ó wá sọ fún Abdullahi ibn Abbas wípé Abdullahi ibn Abbas sọ fún Zaidu pé hakadha naf'alu bil ulamahi wal kubara ó ní báwa tí máa ṣe fún àwọn tó bá jẹ́ àfa ńláńlá àtàwọn àgbà wa òun ni kí a máa respect wọn ká pọ́n wọn lé ṣe máa wípé ọmọ fámílì ànábì òun ló pọ́n Zaidu lé ìgbà Zaidu wa gun tí Abdullahi gun rankumina tó gun tí Zaidu gun rankumina tán ó wá mú ọwọ́ Abdullahi ibn Abbas ó wá kíìsì ọwọ́ rẹ̀ Abdullahi wa ni ẹsẹ̀ tẹ́ kíìsì ọwọ́ èmi ọmọ èké ó ní bẹ́ẹ̀ ni hakadha umirna an naf'ala bi ahli bayti nabiyina ó ní bí wọ́n ti pa wá láṣẹ pé a máa ṣe fún àwọn ará ilé anabi wa nù tó yẹ kó wọn náà lọ ga wa àwọn ará ilé wọn àfi ká máa wá lùbáríkà lára wọn èmi náà wá lùbáríkà lára ọwọ́ yín gbogbo ẹni tí ó wá rí ọwọ́ ṣé Ádámù lánàá tó wá rí ọwọ́ bàbá Mùdírù gbà lónìí èmi náà wá dúpẹ́ pé nínú ẹni tọ́lọ̀ ní ọgbọ́wọ́ bàbá náà lèmi náà wà alhamdulillah mo sì dúpẹ́ pé bàbá Mùdírù mọ̀ wà nínú ẹni ńgbà bẹ́ẹ̀ mi ò tiẹ̀ bá a tiẹ̀ rí opportunity ti ṣe Ádámù àmọ́ ńgbà tó já sí pé ibi tí ṣe Ádámù parí gbogbo nǹkan wọn sí kí wọ́n tó lọ tí wọ́n pọ̀ sí bàbá náà wá ń sọ fún mi náà wípé ẹni kí jákùmá wọ́n ṣe wá ní Sunday ọ̀kìnjọ́ náà níjọ́ tí gbogbo ará àlọ́ ní wọ́n wípé Mùdírù wa máa kọ́ ẹnìkan lọ́jọ́ náà tèmi náà ò ní lè kọjá wípé bẹ́lẹ̀ yìí bá ní wa ní Mùdírù ọ̀mà bí tòun wa ní Mùdírù ọ̀mà tó gbogbo àfọlọ́ ń pé bí wọ́n ọ̀mà mi lójú báyìí wọ́n sì mà mí nú ẹ̀ bàbá wa pè mí mo jòkó pé ẹni wá ṣe wá mo wá ṣe wá sí njọ́ náà bàbá wa ní tọ̀ ẹni tí ń pè yín ma òun rẹ̀ o nǹkan wa bàbá pè mí ní nǹkan wa bàbá ní ṣe ní mọ bí tí nǹkan bàbá mi wà bàbá Mùdírù pè mí ní nǹkan wọn nǹkan ọwọ́ àdùnmọ́ mi wípé ẹ̀ ń jẹ́ nǹkan wọn ṣé yí ẹ̀rí nǹkan àná ṣé yí òhò èmi ní nǹkan wọn ẹ̀rí nǹkan ọ̀hún tí wọ́n wá pè mí ń jọ́nà lọ́hùn ńjọ́ náà láyé ti wá rí nàrí wípé eléyìí ńjọ́ náà mo ti wá di ọmọ Babalágége ọmọ Babalágége ń ọwọ́ àdùnmọ́ mi púpọ̀ kún ó pè mí ní ọmọ bàbá náà ju kún ó fi mí tì sí nǹkan mi yàtọ̀ síbẹ̀ lọ èmi náà wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé nínú ààyè náà làwa wà yìí ọba tí òun ní káyè náà parẹ́ látàná dòní títí táyọ̀ fi máa jáyé táyọ̀ fi ní jáyé mọ́ ọlọ́mọ jáyé yọ parẹ́ gbogbo ẹ̀yin bàbá wa tọ́lọ́run fi yín mú ààyè náà lọ́wọ́ láti gbà náà tí ó bàjẹ́ tẹ́nì kọ̀ọ̀kan yín náà tọ́lọ́run ṣe fún yín láàyè yín tọ́jẹ́ pé iṣẹ́ ṣé Ádámù òjì ẹ̀rá yóò jòkó mbẹ́ kó wa ló ti ní tọ́lọ́run ṣe fún láàyè rẹ̀ bàbá ẹ bá dọ́dọ̀ bàbá wa ní ọ̀dọ̀ wa ní Gúníyà ọdọọdún làwọn èèyàn jáde mbẹ́ pẹ̀lú mímà bàbá wa fi ilẹ̀ wọ́n ní ẹ̀gbọ́ tàfà mi tí à ń yanjú tà ń bomi sí yìí àníjú mi ọgbẹ́ mbẹ́ Ọlọ́run fúnra rẹ̀ ni wọ́n bá wọn bomi sí tiwọn náà lọ́hùn alhamdulillah bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá wa yìí náà Ọlọ́run kọ́ máa pa yín rẹ́ láyéláyé orí pati yín náà títí yí Ọlọ́run má jẹ́ ọ parẹ́ àbá wa ẹ̀sẹ̀ alúnágà tí Ọlọ́run ní kí ó pe gbogbo wa jọ lónìí Ọlọ́run ọba wa ṣàlékún dáadáa àfa ẹ̀sẹ̀ alúnágà Ọlọ́run ó ṣàlékún orí Ọlọ́run kó ṣàlékún àánú rẹ̀ kó tún ṣàlékún àgbéga
kó ṣàlékún rẹ̀ àti ẹ̀mí gígùn àtàlàfíà ara Àmín. àti ìjẹjà gbogbo tí ń jẹ́ ìwú ayé Àmín. ọlọ́mọṣà ṣàlékún rẹ̀ Àmín. bẹ́ẹ̀ ni kó ṣe fún gbogbo àwọn àlùfáà wa lápapọ̀ Àmín. wọlá Muhammadu Rasulullah Sallallahu alayhi wa sallam. àwọn aláwọ̀ ọdún àti àwọn tí wọ́n ti lọ láti rí ìyá wa Alfulani àti àfa wa tọ lọ́ntì lásán tọ èmi mo rí pé gbé kinní kan fún wa ẹ kàn fi ẹ kàn Allahu Akbar wọn kàn fi wọn pírẹsẹ̀ntì kinní yẹn fún wa láti họ́nà wọn kọ́lọ́ mọ́sàbá wa dúpẹ́ fún gbogbo wọn Àmín. àti gbogbo àwọn tí wọ́n ti lọ lápapọ̀ Àmín. wala subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. جزاك الله ما أنفقت خيرا من الإرشاد أو إصلاح قوم من الإرشاد أو إصلاح قوم